àìpẹ́ yìí a ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú wòlíì ńlá kan táwọn náà lórúkọ bíi ti Prophet Marcus Tibetan. Àwa sọ̀rọ̀ títí amẹ́nubà ewé àtegbò. Wòlíì ńlá wa ní pé ewé àtegbò kò burú nínú ẹ̀sìn ìgbàgbọ́, pé Ọlọ́run náà ló dé ewé náà ló dé gbọ́dọ̀ ní ká máa lò fún ìwòsàn àti àlàáfíà ara wa ni. Gẹ́gẹ́ bí wòlíì tẹ́yìn náà jẹ́, ǹjẹ́ ọ̀rọ̀ tí wòlíì yẹn sọ ṣé ọ̀rọ̀ tó tọ́ ni? Ṣé bọ́bọ́ ti wà níbí náà ni ẹ pé ewé àtegbò ká máa lò fún àlàáfíà àti ìmúláradá wa? Àti pé ṣé ètò nínú Bíbélì ṣé tó wà lóòótọ́, ṣé ewé àtegbò náà ara ètò náà ni? Àdúrà wa gbà. Mo máa ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wà tó ń pẹ́ra lójíṣẹ́ Ọlọ́run tí wọ́n ò ní mọ̀. Ṣé ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé Ọlọ́run ò lòdì sí ewé àtegbò. Gbogbo wa pátápátá là ń lo ewé àtegbò. Àti Mùsùlùmí o, àti Christian àti ẹni tó para ẹni born again. Gbogbo wa pátá là ń ṣe kíni, là ń lo ewé àtegbò. Tẹ́ bá wo tébúlẹ̀tì tó ń ṣe fún wa, tá à ń ra ewé àtegbò náà fi ń ṣe. Nítorí pé àwọn òyìnbó ní ọ́njì wọ́n modernize ẹ̀. Tó ṣe é sì wọ́n sọ dá capsule, wọ́n sọ dá tonic, ewé àtegbò ni. Káwọ ẹgbẹ́ awo, káwọ ẹgbẹ́ àjẹ́, káwọ ẹgbẹ́ ògbóni, ẹgbẹ́ oríṣiríṣi, òun lọ́lọ́run yẹn gíìsì. Òun ló rẹ̀ pọ̀jù náà àwọn Mùsùlùmí àti Kírísítẹ́nì Nàìjíríà lédè. Àwọn ẹlẹ́sìn. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Táwọn ẹgbẹ́ tó wà ní ògbóni, tó wà lẹ́gbẹ́ ògbóni, tó wà lẹ́gbẹ́ àjẹ́, tó bá ń ṣiṣẹ́ papọ̀. Àti ní ọrọ̀ àti kọ́rọ̀ jọ. Ewé àtegbò against fún ìwòsàn ara, fún ìmúláradá ni. Tó ṣe é sì fún ìmúláradá ni àìmọye tó jẹ́ pé wọ́n lọ sọ́sítà wọ́n ṣe gbogbo ẹ̀ ó lè jẹ ewé lásán yìí. Wọ́n á fún ọjọ́ kan mo lọ sí ìlú kan, wọ́n náà fẹ́ ṣe operation fún obìnrin kan, wọ́n dẹ̀ nílò owó lọ́wọ́. Wọ́n ní kọ́ lọ́mú 200,000 wá. Wọ́n dẹ̀ pọ̀, wọn lówó, wọn ní kankan. Mo dẹ̀ wọ ẹ̀yìnkùlé wọn tó wà ń bẹ ojú wọn ni mo dẹ̀ jáwé yẹn fún ọmọ ní kán lọ sí. Wọ́n dẹ̀ sí. Tó ti gbó bí ọmọ ṣe mú báyìí. Ẹni tán lọ́ máa tọ́ operation fún wọn tó gbé ọmọ. Tó ní tó ṣe tó mú tó lọ báyìí ọ̀nà ló bímọ sí. Ìṣèlú àtegbò náà lẹ́yìn. Ewé lásán la já fún. Ewé ordinary wọn á ní wọn pàyájọ́ sí. Tó pọ̀ ṣúra. Ǹjẹ́ lè kẹ́bí ṣàánú àwọn èèyàn wa tó ń wò? Ọmọ mi èmi ò ṣe program ewé àtegbò. Ló ti ń ṣe èmi ò ṣe program ẹ̀. Mo mọ̀ lóríṣiríṣi súnmọ́. Mo lè. Torí wo ìtọ́nà bí èèyàn náà bí dáwọ́ ìlú. Tó ti ń sìn ọ̀tọ̀ ní. Tó ti ń sìn oríṣiríṣi ló wà. Tó jẹ́ pé Ọlọ́run ṣe nínú ọ̀nà ìyanu. Tó ti yé ó wà dáadáa, ilé ìtàn máa mú, ilé ìtàn máa ṣe. Tí ò ní ìwé àwọn pàyájọ́ sí. Tẹ́ ẹ máa sọ fún lágbájá ẹlọ́wọ́n tó hàn ní ṣe. Onídìí á mú orí epo rí ẹja. Ànímọ̀ ni, a lọ ń lo páàtì èèyàn, à ń lọ ń wá orí náà kí orí kíní kọ̀ọ̀kan, àìnímọ̀ ni. Tí ó ṣe é sìn, bí tí ìmọ̀ ẹ bá dé ni, àwọn kan wà wẹ́rẹ́. Tí ó ṣe é sìn, àwọn kan wà wẹ́rẹ́. Tó lè jẹ́ pé bí ewé ni, ọbẹ̀ tá a jẹ kọ́, most of ọbẹ̀ mi tá a jẹ, tí wọ́n bá hà dẹ̀ ẹja mi mọ́, blessing ni táwọn ọmọ dẹ̀ mọ́. Èmi àjẹ ilé ẹ̀, á sì fún ọkọ ẹ̀, àkókò ẹ̀ lọ́kọ ẹ̀ máa rówó. Kò ní mọ̀ pé ọbẹ̀ yìí ọbẹ̀ tó ń sè. Ọbẹ̀ yẹn jẹ́ nulẹ̀. Ọbẹ̀ tó jẹ ilé, èyí kọ̀ọ̀kan tó ń mú fún. Ó jẹ́ kí blessing dé. Tí wọ́n fi kún ọbẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni làkẹ́ ẹja ibó ló sì. Ẹja
fi ṣe tí ó bá fi sínú àwọn ọbẹ̀ kan ọ̀nà máa ṣí ni wà máa ta warawara ni. inú ọbẹ̀ wo. ẹ jáde sáfù yẹn. káyọ̀ bá kàn sí. tó ti ń sìn. tó bá kàn sí nǹkan tí a máa gbé wọn débẹ̀. ọ̀tọ̀ nìyẹn bó ti ń sìn láìka ẹran ẹlẹ́dẹ̀ tó bá fi sínú ọbẹ̀ kan fi sọ̀bẹ̀ lásán bá ara wọn máa dẹni yẹn ni bára bá ń ní ara òní máa ní ọ̀nà máa là fún ni. kí ẹ máa ń jẹ lẹ́dẹ̀. àdúrà wa gbà àmọ́ àwọn afáà tó fi ń ṣàṣèṣe jẹ́jẹ́ àdúrà wa gbà tí ò jẹ́ kó máa pe àyájọ́ sí tó bá tún ní ọbẹ̀ ni àwọn ẹran kan wà tó jẹ́ pé tó bá fi ṣe bẹ̀ ọ̀nà á máa ṣí fún ẹni àwọn ẹja kan dẹ̀ wà lásán tẹ́ bá fi ṣe bẹ̀ tẹ́ fi ṣe wéédú wọ́n fi tán sọbẹ̀ tí wọ́n fi wéédú tẹ́ fi jẹ́ báyìí ọ̀nà á máa là fún yín ni. ọbẹ̀. bẹ́ẹ̀ ni tẹ́yìn máa pè ní ọbẹ̀ tẹ́yìn dẹ̀ mọ̀ pé àsìkò ni èmi ìwà nú ẹ̀mí gúgùn ni wà á máa dàbọ̀ ọmọdé. tí ẹ máa ń jẹ. bẹ́ẹ̀ ni wà á máa yán wà á máa wò ní ìwà tó dọmọ wà á máa bàbá máa yán kìkì ló ń ṣe kò dẹ̀ ní mọ̀ pé ọbẹ̀ tó ń jẹ yẹn ni. so ó lọ súrà àìnímọ̀ ó ń dà ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn láàmú. mo fẹ́ sọ fún ilé nígbà tó bá fẹ́ tó 30 years to this time Nàìjíríà ojú gbogbo wàhálà. ojú wa sì ń padà wàhálà. bẹ́ẹ̀ ni oníkàwá mọ̀ pé ẹ̀tàn ló pọ̀ jù. kí ló sọ fún ìsìn. bẹ́ẹ̀ ni títanra wa ni à ń fẹ̀sìn tanra wa ló pọ̀ jù ẹ̀sìn yẹn dẹ̀ wà nù nǹkan tó ń kó bá wa lórílẹ̀‐èdè ilé ni. agbẹ̀sìmọ́ wèrè kí ló sọ fún yìí. ó ní ọbẹ̀ kan lásán tẹ́ ẹ bá kó àtọ̀ sí wọn ní kó lọ sí ọbẹ̀ yẹn tó bá jẹ́ kò ní gbàsà sí lára bó o gba abẹ́rẹ́ bó o lògùn látọ̀ sí á sì máa wà lára tó bá yá àwọn ló ń fa infection lóríṣiríṣi kì í tán kó lára bọ̀ tó bá mu àgbo tàbí kán ṣe ibẹ̀ yẹn fún ẹ wà á tọ́ gbogbo ẹ̀ dànù wà á yà á dànù ó tán kó lára nìyẹn. so nǹkan tá à ń jẹ ọbẹ̀ tá à ń jẹ tó bá ti ń jẹ ọbẹ̀ oògùn ló ń jẹ tó bá ti ń ra tablet tàbí òun gba drip òun gba gbogbo ẹ̀ ewé àtẹ̀gbò ni oògùn ló ń lò lọ sí ọlọ́ọ̀ṣẹ́ ẹ lọ sí yunifásitì department of pharmacy yẹn lọ́bẹ̀ ẹ rí pé ewé àtẹ̀gbò náà kó jọ tàbí omi náà kó jọ mbẹ egbò ewé náà gbogbo ẹ̀ náà mọ́dá láìsí. ṣùgbọ́n àwọn tabaláwọn kírísítẹ́nì tò ní àwọn tí wọ́n kì í ṣe aláṣọ fúnmi tí wọ́n ní lọ prayer ní mọ́kílọ́ wọ́n ní nǹkan táwọn ń lò nìyẹn ewé egbò wọn ní ìlànà ṣètánì ni. kò sí ṣètánì bẹ́ẹ̀ àìnímọ̀ ni. kò yé wọn tó ní. bẹ́ẹ̀ ni wọn tí ní wọn débẹ̀. kí ló sọ fún yìí ó ṣe àánú ní akí àwọn èèyàn mi kúrò nínú wọn kò nímọ̀. so ká mú ewé òwúrọ̀ ká mú ewé. gbogbo wọn yẹn ò jẹ́ kíní wọ́n sọ jẹ́ pé ò lọ kì í ti pé ó gbé kádraba ọbẹ̀ sí ń jo ó sọ dẹgbẹ́rẹ́. tí mo sọ fún yìí so ìyẹn mátà ewé kan wà lásán tí àjẹ́ bá ń báyàn jà tó bá ń dà á láàmú ewé yẹn tó bá jẹ́ ọbẹ̀ ni òun ló máa fi ọbẹ̀ ni a máa fi síbi máa jẹ àjẹ́ òní dà á láàmú tuntun máa fi kú òun ni ìyá ìyá mi máa ń jẹ ọbẹ̀ ẹyọkan yẹn títí tó fi kú. kò bá jáde inú ẹbí. kò sí ẹni àjẹ́ láyé tí ẹ máa ń jẹ ewé yẹn lọ́bẹ̀ tẹ́ máa ṣe fún ó máa ń korò ọbẹ̀ tí ìyá ìyá mi máa ń jẹ nìyẹn kò sí àjẹ́ kan ló ń dín mi lókè kan ló ń ṣe wọ́n dàbí láàmú ewé ọbẹ̀ náà máa fi wọ́n máa ṣe bí ọbẹ̀ yìí ni. tí máa fi lá fún àbí máa fi àbá. iyán tẹ̀lé ìyá mi máa fi. wọ́n máa fi yán kó sọ́hùn. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì nǹkan ọbẹ̀ ẹyọkan yẹn náà ni. nísìnyí tá a bá sọ fún nìkan ẹlẹ́mà àwọn ní ó ti di babaláwo oúnjẹ oògùn ẹ máa wọ àwọn bàbá ayé látijọ́ wọn darúgbó oríṣiríṣi àìsàn ṣe wọn lọ sọ́sítàǹsì èrò akúnbẹ̀ oríṣiríṣi àìsàn ni àárọ̀ oní àgùntàn wọn máa mu gbogbo oríṣiríṣi ẹ̀ lọ́ máa ṣe nígbà tó ń dé sí wọn máa parọ́ wọn àwọn Yorùbá máa tàn wá
pé kò sí measurement kan kò sí kankan àwọn tó ń lò ń gbà yẹn kí wọ́n fi ń dàgbà tó ń darúgbó tó ń lo 100 something tẹ́kọ̀ọ́ yẹ kó máa pa wọ́n tí mo sọ fún yìí so àgbọ̀nà fi táwọn wọ̀nyí bí mo ṣe wà yẹn lọ bèrè tí n bá sick àwọn kan máa ń ṣe máa torí fún wọn tí n bá lọ sọ́sítà tí n bá lọ lo oògùn mo ṣe gbogbo ẹ̀ wọ́n mọ̀ mo máa ń sọ fún kí n tẹ́sì fún wọn tí n bá lò ó tán kò ní ṣiṣẹ́ lára mi ó nígbà tí n bá ṣẹ̀ṣẹ̀ lọ mú àgbo tí n bá sì ló ṣẹ̀ máa kó lára mi àwọn tó súnmọ́ mi mọ̀ bọ́n gbà tẹ́ máa sọ fún wọn sọ pé ó para ẹ̀ sílé ló bá ti ṣe èmi á lọ sẹ́dọ̀ dọ́kítọ̀ máa jẹ́ kó tó bá lo kíní ẹ̀rọ máa tẹ̀ sọ. owó tó rẹ́díò owó ti àti pé owó tó ti fẹ́rẹ́ fẹ̀rẹ́ ṣáà mẹ́rọ̀ sùn lẹ́ka jà ẹ̀ lọ owó tó ẹ̀fẹ̀ lọ́gbẹ̀ẹ́sì.